Ẹ káàsán sà. Ẹ káàsán ma. Ẹ ti rí ewé. Ṣé gbogbo ilẹ̀ mọ orúkọ ewé náà? Ewúro ni wọ́n máa ń pè. Ewúro. Ewúro. Ìyàgbọ́ mo sọ fún yín lára ìbò fẹ́ fún yín ní àṣírí kan. Mo fẹ́ kọ́ yín ní àwọn ẹ̀kọ́ kan. Ewúro lélẹ̀. Ẹ ti rí eléyìí. Ẹ ti rí. Ṣúgà lórúkọ ilé ṣúgà. Ṣùgbọ́n kó tó di wípé a máa lọ nínú ẹ̀kọ́ yìí, gbé bíbélì ẹ̀. Padà sínú ìwé proverb. Proverb 9. Verse 4 to 12. Proverb 9, verse 4 to 12 says, ẹnikẹ́ni tí ń ṣe òpè kí ó yà sí ìhìn yìí, fún ẹni tí òye kù fún, ó wípé, wá, jẹ nínú oúnjẹ mi, kí o sì fún mi, kí o sì mu nínú ọtí wáìnì mi tí mo dàlù. 6. Kọ wèrè sílẹ̀ kí o sì yè, kí o sì máa rìn ní ọ̀nà òye. Ẹni tó bá ẹlẹ́gàn wí yóò gba ìtìjú fún ara rẹ̀, àtẹni tó bá ènìyàn búburú wí yóò gba àbùkún rẹ̀. Ọlọ́run wá kìlọ̀ fún ìmọ̀ àtiwọ́. Má ṣe bá ẹlẹ́gàn wí kí o má bá kórìíra rẹ̀. Má ṣe bá ẹlẹ́gàn wí kó má bá kórìíra rẹ̀. Bá ọlọ́gbọ́n ènìyàn wí yóò máa fẹ́ ọ. Fi ẹ̀kọ́ fún ọlọ́gbọ́n ènìyàn, yóò sì máa gbọ́n síwájú. Fi ẹ̀kọ́ fún ọlọ́gbọ́n ènìyàn, yóò sì máa gbọ́n síwájú. Kọ́ ènìyàn olóòótọ́, yóò sì máa fẹ́ ọ. Ẹni tó bá jẹ́ olóòótọ́ tó bá ń gbọ́rọ̀ mi, ó máa láìkè mi, inú ẹ̀ máa dùn. Ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n, àti ìmọ̀ ẹni mímọ́ ní òye. Nítorí nípasẹ̀ mi ni ọjọ́ rẹ yóò máa lé sí i, àti ọdún ìyè rẹ yóò sì máa lé sí i. Bí ìwọ bá gbọ́n, ìwọ gbọ́n fún ara rẹ, ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ ẹlẹ́gàn, ìwọ nìkan ni yóò rú. Ó kù sọ́wọ́ ẹ̀ máa ti wọ̀. Ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ lé ní rèé. You see this leaf? Ewúro ni. You see this thing? It's a sugar. Sugar lélẹ̀. Ewúro lélẹ̀. Ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wa kí méjì? Òtítọ́ rèé. Irọ́ rèé. Tó bá ṣe lè sọ òtítọ́ tó, nígbà tó bá bẹ̀rẹ̀ kọ́kọ́ sọ òtítọ́ yẹn, ó máa korò, ó máa le, ó máa hard. Ṣùgbọ́n tó bá ṣe lè sọ òtítọ́ tó,
ló máa ṣe gbádùn òtítọ́ sí. Bí o bá ṣe lè jẹ ewúro tó ni ẹnu ẹ máa ṣe padà dùn sí. Tó bá wá bẹ̀rẹ̀ sí ń pa irọ́, ìbẹ̀rẹ̀ irọ́ máa ń dùn gan gẹ́gẹ́ bí ṣúgà ti máa ń dùn. Bí o bá ṣe lè jẹ ṣúgà tó bẹ́ẹ̀ ni jẹ̀díjẹ̀dí ẹ máa ṣe pọ̀ tó, wàá fẹ́ kú, wàá yàgbẹ́, wàá fẹ́ kú. When you started eating sugar, it was sweet, but ìgbẹ̀yìn ẹ korò torí jẹ̀díjẹ̀dí akọ̀jẹ̀dí ló máa padà pa á tó bá jẹ ṣúgà àjẹjù. Ṣùgbọ́n máa dùn níbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ewúro ó máa ń korò níbẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ máa dùn. That is truth. Are you with me? You understand me? Bí o bá ṣe lè jẹ ewúro tó bẹ́ẹ̀ náà ló máa ṣe ara ẹ lóore tó tí ẹnu ẹ máa padà dùn tó. Tó bá ṣe lè jẹ ṣúgà tó bẹ́ẹ̀ náà ni jẹ̀díjẹ̀dí ẹ máa ṣe pọ̀ tó máa padà damage body ẹ. Ìbẹ̀rẹ̀ ṣúgà dùn ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ ó máa fún ẹ ní akọ̀jẹ̀dí. Ìbẹ̀rẹ̀ ewúro ó korò ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ ẹnu ẹ máa padà dùn. Bọ́rọ̀ òtítọ́ àti irọ́ ṣe rí nìyẹn. Haja Simiat Arodogun, you are blessed. God bless you. I hope you understand me. I come again. Bí o bá ṣe lè jẹ ewúro tó bẹ́ẹ̀ náà ló máa ṣe ẹ́ lóore tó tí ẹnu ẹ máa padà dùn tó. Bí o bá ṣe lè sọ òtítọ́ tó ìbẹ̀rẹ̀ òtítọ́ máa ń korò ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ ayọ̀ ní àti ìbùkún àti àlàáfíà. Irọ́ lélẹ́yìí tí o bá ṣe lè jẹ ṣúgà tó bẹ́ẹ̀ náà ni akọ̀jẹ̀dí ẹ máa ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ìgbẹ̀yìn ẹ̀ léwu fún ìgbésí ayé ẹ tó. That is different between sugar and ewúro. Ewúro stand from truth and this one stand for lie. Tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jẹ ṣúgà ó máa dùn ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ akọ̀jẹ̀dí ni. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí jẹ ewúro ó máa korò ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ adùn ni. That is life. Àwọn tí wọ́n rán mi sí àwọn ló wà ní proverbs chapter 9 verse 9 tó gbọ́ nǹkan tó sọ. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti verse 8. Má ṣe bá ẹlẹ́gàn wí kí ó má bàa kórìíra rẹ, bá ọlọ́gbọ́n ènìyàn wí yóò sì máa fẹ́ ọ. 9. Fi ẹ̀kọ́ fún ọlọ́gbọ́n ènìyàn yóò sì máa gbọ́n síwájú, kọ́ ènìyàn olóòótọ́ yóò sì máa fẹ́ ọ. Ọmọ tí ò respect ìyá ẹ̀ tó bá ń jà nígboro má dá sí ọ̀rọ̀ ẹ̀ ó máa rúdù sí ẹ. Jọjọjọjọ mọ́mí ẹ lọ jókòó kí ló fẹ́ fa gbogbo ṣé mo pè é sọ̀rọ̀ mi ni. Àwọn ọmọ ẹlẹ́gàn ni Bíbélì sọ pé kẹ́ má bá wọn wí, tó bá wọn fẹ́ lù wọ́n pa Bíbélì sọ pé kẹ́ má dá sí. Ọmọ tó ń bú bàbá ẹ̀ tó bá ń jà nígboro Bíbélì sọ pé kó má dá sọ̀rọ̀ ẹ̀. Má ṣe bá ẹlẹ́gàn wí á kórìíra ẹ̀ ṣùgbọ́n bá ọlọ́gbọ́n wí ó máa fẹ́ ọ. Now let's go back to Psalm 119. Hallelujah, King Solomon, all nation. Ayin Olúwa lógo, you are blessed. Amos Tipolu, God bless you. Now go back to Psalm 119. Kẹ́ wá lọ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe dùn. Kẹ́ wá lọ gbọ́ bí Dáfídì ṣe kẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kó wá lọ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe tóbi tó. Psalm 119.
wọ́n mọ̀ pé mo ń ṣe kan níbí yìí o òun ló bá tó fi pariwo sí mi létí ìwádìí tí mo wà yóò ti ń pa wọn lára nínú ilé òun ló bá tó fi rí pé ó ń disturb mi ẹ má bínú ẹ̀yin èèyàn bí mo ṣe ń wàásù yìí ó ń bí nínú torí pé mi ì lọ lọ́mọ lórí bẹ́ẹ̀dì òun ló bá tó fi fọmọ yẹn disturb mi níbí. orin Dáfídì 119 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti verse 1. ẹ wo bí mo ti fẹ́ máa fi akọ máa ka bíbélì yẹn máa máa fi slow motion ká máa máa fi akọ sí torí pé ó gbọ́ nǹkan tó ń kọ ni. mo ti jógbó sóhùn mi ò wí pé kóhùn mi lówó mo ti jọ gẹ̀dẹ̀ mi ní sóhùn mi ò wí pé kóhùn mi lè dẹ́ o ye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  o sorara tó wọn atẹ́gùn ló fèwé o kò dáa ọ̀nà tó bá wù mí máa gbórin gba ní tèmi ló dífá fún ikú kan lóko ẹ̀pà kan wọ́n ní ikú ọgbọ́n wo lòun dáná oníṣẹ́ Ọlọ́run Elédùmarè ni ṣàdédé tí bá ti sùn tí bá ti jí máa gbá ìgbà ọ̀rọ̀ lórí mi ṣàdédé lọ̀rọ̀ máa ń sọ sọ́kàn mi àdìgbòhùn dábà di ìmọ̀ tó dájú tábàdú fi dára yìí ṣe ló máa dàbí ìdán mọ́ ní léle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  ooo mo fẹ́ fi báìbù dára jàkí àgbàlagbà yìí wá sí àwọn rere láyé ẹ kó aṣọ mi yẹn jẹ ara ní àwọn tèmi ló rà wọn ò jẹ́ kí n rìnrìn dọ̀tí èèyàn Ọlọ́run ò kì í rìnrìn dọ̀tí òfófó gbòó ní all the time ìwọ náà ra ọ̀pá aṣọ tiẹ̀ wá ọ̀pá aṣọ white ni ara ni King Solomon for all nation ara ni all the time akọni ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣebí bàbá mi ló nílẹ̀ òye kì í máa rìn kì í máa yan falala o kì í máa rìn kì í máa yan o falala. Funmilayo Idowu, you are blessed forever. True talk, sir. You are a wonderful man of God. More anointing, sir. You are blessed. Nípa ẹ̀sùn wọn lẹ́ òfin mọ̀ wọ́n nípa ọ̀rọ̀ ìwà wọn lẹ́ máa fi dá wọn lẹ́jọ́. Ẹ jẹ́ ká sáré nínú ẹ̀kọ́ náà. Psalm 119, I read. Ìbùkún ni fún àwọn ẹni tó pé ní ọ̀nà náà. Kábíyèsí Elédùmarè. Ìbùkún ni fún àwọn ẹni tó pé ní ọ̀nà náà. Tí ń rìn ní òfin Olúwa, kì í ṣe òfin ta ló fẹ́ kú. Kì í ṣe òfin King Solomon. Dépolù. God will bless you. Jẹ́ kí n kà lọ́dọ̀ ẹ̀. Ìbùkún ni fún àwọn ẹni tó pé ní ọ̀nà náà. Wọ́n wà láìlẹ́ṣẹ̀. Ẹni tí ń rìn ní ìbámu pẹ̀lú òfin Olúwa, kì í ṣe òfin ènìyàn, kì í ṣe òfin pásítọ̀, kì í ṣe òfin imam, kì í ṣe òfin àfáà, kì í ṣe òfin olúwawo. Ẹni tí ń rìn ní ìbámu pẹ̀lú òfin Olúwa. Wọn kò dẹ́ṣẹ̀ pẹ̀lú, wọ́n rìn ní ọ̀nà rẹ̀. Wọ́n ti pàṣẹ fún wa láti pa ẹ̀kọ́ rẹ̀ mọ́ gidi. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe nǹkan tó lè fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú. Wàá mú ọ̀rọ̀ Ọlọ́run bí ìgbà tó jẹ́ pé ìgbà tó bí bá ń pa á. Wàá mú ọ̀rọ̀ Ọlọ́run bí ìgbà tó jẹ́ pé wọ́n ń ṣe business olówó iyebíye kan. Bọ́ọ̀rọ̀ Ọlọ́run bá ṣe jọ ẹ́ lójú bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ máa ṣe jọ Ọlọ́run lójú. Tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá jọ ẹ́ lójú, ọ̀rọ̀ títí ẹ gan ò lè jọ Ọlọ́run lójú. Wàá gbàdúrà wàá gbà tì wàá lọ sórí òkè 100 àdúrà ò ní gbà because ọ̀rọ̀ Ọlọ́run ní mínì sí ẹ. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run bá ní mínì sí ẹ mọ́mì Ọlọ́run máa kẹ́ ẹ ní. After tí mo parí program àárọ̀ yìí woman kan pè láti London ó lóun náà fẹ́ dá sí tọ́lọ́run ó lóun náà fẹ́ pẹ̀lú àwọn tó fẹ́ máa kọ́ ilé Ọlọ́run. Ṣé mo ṣiṣẹ́ fún ni? Ṣé mo ṣiṣẹ́ fún Ọlọ́run ló kó wọ nínú.
nígbà náà ni ọ̀nà mi ìbàjẹ́ là sílẹ̀ láti máa pa ìlànà rẹ mọ́. Ó ní ká ní pé ọ̀nà òun là sílẹ̀ kó òun máa pa ìlànà Ọlọ́run mọ́ ni. Nígbà náà ni ojú kì yóò tì mí nígbà tí èmi bá júbà àṣẹ rẹ gbogbo. Kì í ṣe àṣẹ kan ilé Old Testament ní àwọn ọmọ Ísírẹ́lì ló lélẹ́yìí, ilé New Testament ilé ni mo lè ṣe. Who are you by the way? Ṣé ìwọ ló fẹ́ là lé Ọlọ́run lọ́wọ́ ni? Ọlọ́run ní kò ṣe gan báyìí wo sọ pé kíni kan Old Testament kíni kan New Testament kíni tiẹ̀ pẹ̀lú yẹn pa àṣẹ Ọlọ́run mọ́ ní Bíbélì sọ. 7. Èmi ò máa fi àyà dídúró sísìn yìn ọ́ nígbà tí èmi bá ti kọ ìdájọ́ òdodo. Èmi ò pa ìlànà rẹ mọ́, má ṣe kọ̀ mí sílẹ̀ pátápátá. Ṣé ìwọ náà ti rẹ́dà ti pa ìlànà Ọlọ́run mọ́? If you don't pa ìlànà Ọlọ́run mọ́, Ọlọ́run gan kò wí, my God will not hear your prayer. If you're ready to respect the word of God, God will respect your prayer. If you don't respect the prayer, if you don't respect the word of God, God will not respect your prayer, whether you like it or not. If you like, if you cry every day, you will cry and die. Nothing will happen because you don't respect the word of God. But if you respect the word of God, God will respect your prayer. Bí Olúwa tilẹ̀ ga ojúbà àṣẹ àwọn olódodo. Ẹ wo orí tí mo sọ láàárọ̀ tí Ọlọ́run ṣe fún mi. Tí ó bá jẹ́ pé Ọlọ́run ni wọ́n bá ti fi mí sowó báyìí, wọ́n bá ti pa mí dànù. Ṣé mo bá wá wúlò fún wọn sìn? Ọ̀rọ̀ tí mo sọ yìí ìṣe ló dàbí ìgbà tó yẹ pé mo ń gbé 100 million fún ẹ tó bá tẹ̀lé. Ṣùgbọ́n tí o bá tẹ̀lé, o kàn waste data ẹ dànù. O kàn wà jobless. Ṣùgbọ́n tó bá tẹ̀lé nǹkan tí mo bá ẹ sọ, mọ́mì, ìgbé ayé change, ayé padà. Torí ò ní san ìdámẹ́wàá fún fake pastor mọ́. Wàá mọ ẹni tó yẹ kó máa san ìdámẹ́wàá fún, wàá mọ̀ pé àwọn tálákà ló ní ìdámẹ́wàá kò ń ṣe fún pastor. Wọ́n máa ń ta pastor lọ́rẹ ni. Ọrẹ tó bá ta fún pastor ní titi pastor. Wàá mọ̀ pé kì í ṣe pastor, kì í ṣe àfáà ló ní sàká, àwọn tálákà ló ní. Question kan wà ní verse 9. Orin Dáfídì 119 verse 9 mo dé báyìí. Question kan wà ní verse 9. Báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe mú ọ̀nà rẹ̀ mọ́? Báwo lè mi àtiwọ́ bá la ṣe lè mú ọ̀nà wa mọ́ tí gbogbo òkúta bá ń ṣe tí wọ́n máa ṣe déédéé? Kí ni nǹkan tá lè ṣe? Solution wà níbẹ̀ o. Nípasẹ̀ àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Láti máa kíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ni? Ọ̀rọ̀ Ọlọ́run kì í sọ̀rọ̀ ènìyàn. Ènìyàn wa máa tàn ẹni. This is the secret I have tell you. Tó bá ṣe lè jẹ ewúro tó, bẹ́ẹ̀ náà ni ìgbẹ̀yìn ẹnu ẹ máa ṣe dùn tó dẹ̀ máa ṣe ara ẹ lóore, but ìbẹ̀rẹ̀ ẹ korò. Irọ́ leléyìí, èké leléyìí, ọ̀rọ̀ àwa ènìyàn leléyìí. Bó bá ṣe lè jẹ ṣúgà tó, bẹ́ẹ̀ náà ni wàá ṣe ní akọ̀jẹ̀dí tó tí wàá yàgbẹ́ tó máa fẹ́ kú. Ó tún lè pa ẹ́ gan, but ìbẹ̀rẹ̀ ẹ dùn. Bọ́ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ èké máa dùn létí ni yẹn o ti fẹ́ kú nìyẹn. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń korò ni, ṣùgbọ́n tó bá gbà á sára, ìgbẹ̀yìn adùn ni máa ń kẹ́yìn ewúro. Bọ́ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn. Má máa expect ọ̀rọ̀ dídùn. Àwọn ẹlòmíràn sọ pé wá èmi ò fẹ́ ìran ìbànújẹ́ o, ìran gidi ni kò sọ fún mi o. Ìdí nìyẹn táwọn pásítọ̀ yẹn fẹ́ purọ́ fún yín. Àwọn rí wípé fẹ́ lọ sí òyìnbó ẹ lọ 100 million wá, bàbá máa sáré wèrè kiri títì. Àwọn rí wípé ẹ máa kọ́lé lọ́dún tó ń bọ̀. Àwọn rí ẹnìkan níbi tí account number ẹ bẹ̀rẹ̀ láti 30,400. Ẹnìyẹn tó bá lè fún wa ní 1 million, tó bá lè san 1 million sákàntì Jésù, àwọn òsínwé pastor. Wípé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n máa gbé owó kan wá kamọ́lé, òun náà máa sáré kiri aláìlẹ́kọ̀ọ́ ènìyàn. Púọ́ ọ̀yẹ́bẹ́. Mo tún padà ka verse 9 yẹn. Báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe mú ọ̀nà rẹ̀ mọ́? Nípa kíkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Mo gbọ́dọ̀ máa kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Kì í sí ọ̀rọ̀ tiẹ̀, kì í sí ọ̀rọ̀ bàbá ẹ, kì í sọ̀rọ̀ ìyá ẹ, kì í sọ̀rọ̀ pásítọ̀ ẹ, kì í sọ̀rọ̀ àáfàá ẹ, kì í sọ̀rọ̀ babaláwo. Ọ̀rọ̀ tí Ọlọ́run sọ láti ẹnu babaláwo ni kò gbọ́. Bí babaláwo bá ti ń sọ̀rọ̀ fún ẹ tó bá ti lè rí yọ nínú odù Ifá má gbọ́. Tí àáfàá bá ti ń sọ̀rọ̀ fún ẹ tó bá ti lè rí yọ jáde nínú Kùránì má gbọ́. Tí pásítọ̀ bá ti ń sọ̀rọ̀ fún ẹ tó ti lè yọrí jáde nínú Bible má gbọ́. Verse 10. Jẹ́ ká gbọ́ ọ̀kan tí Dáfídì sọ.
tinútinú mi gbogbo ni èmi yóò fi ṣe àfẹ́rí rẹ. Kábíyèsí Elédùmarè. You hear? Tinútinú mi gbogbo lèmi yóò fi ṣe àfẹ́rí rẹ. Can you do that for God? O fi ọwọ́ yọ̀ bẹ́kẹ́, o fi mú ọ̀rọ̀ Ọlọ́run, o wá ní ká dúrà ẹ gbà. Níbo làdúrà ti fẹ́ gbà? Ta ló fẹ́ gbàdúrà náà sí? Wo fi ọwọ́ yọ̀ bẹ́kẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run, wo ní oníwòlíì 100,000. Pé o ní bàbá nígbẹ́jọ́, ayé wa àti bàbá nígbẹ́jọ́ ẹ máa bàjẹ́ níwájú àwọn wo, níwájú ta ni, níwájú Ọlọ́run, níwájú ọba àwọn ọba. Ta ni bàbá ẹ tó wà ní ìgbẹ́jọ́? Ta ló fẹ́ gbàdúrà fún? Bàbá ẹ tó wà ní ìgbẹ́jọ́ ẹ, ta ló fẹ́ gbàdúrà sí? Àti awo àti pásítọ̀ àtàfà àti wòlíì. Nígbà tó bá parí iṣẹ́ ta náà máa gbàdúrà sí, kì í ṣe lọ́hùn. O wá fi ọwọ́ yọ̀ bẹ́kẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run, o fọwọ́ yọ̀ bẹ́kẹ́, o fi mú ọ̀rọ̀ Ọlọ́run, o wá ní o ní bàbá nígbẹ́jọ́. Wàá jẹ burúkú ìyà. Ìwọ àti bàbá tó ní nígbẹ́jọ́ ẹ má jẹ ìyà. Má ṣe jẹ́ kí èmi ṣìnà kúrò nínú àṣẹ rẹ. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Olúwa jọ̀ọ́ nínú àánú rẹ má jẹ́ kí èmi náà ṣìnà kúrò nínú àṣẹ rẹ o. Ìwọ náà sọ tiyẹ, bó bá wọn kó sọ, bó bá wọn kó má sọ, ìwọ ló mọ̀. 11. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú rẹ, kọ wọ́n sí wà láàyà rẹ. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú rẹ, ò ní ṣẹ̀ sí Ọlọ́run. Wàá ṣoríire, wàá ṣoríire, wàá ṣoríire, wàá ṣoríire. Òun dà. Question kan wà níbí, mo fẹ́ dáhùn question yẹn. Question kan wà níbí. Question ẹni yẹn ó ru àròjinlẹ̀. Ó ru àròjinlẹ̀ tó fi béèrè question yẹn ni. Mo fẹ́ dáhùn question yẹn. Níbo ni ọ̀rọ̀ yẹn wà? Ta ni yẹn? Ìwọ ta ni? Kí ni kí wá ṣe sí yẹn? Ẹ fẹ́ wọlé? Ṣé mo mọ̀ yín rí ni? Ẹ nílé ni? Dandan ni kẹ́ wá sílé mi ni. Ó yá sílẹ̀kùn fún wọn, sílẹ̀kùn fún wọn. My daddy, ìbéèrè náà lélẹ̀ o, ẹ̀yin tẹ́ wà nínú ilé, ìbéèrè náà lélẹ̀ yìí o. Mú my daddy tí ọ̀rọ̀ bá fẹ́ yé mi dáadáa, ẹ sọ pé àwọn tálákà ló ní ìdámẹ́wàá. Ìbéèrè mi ni wípé ṣé àwọn tálákà nìkan máa fún ní máa fún ní ìdámẹ́wàá? Wàá farabalẹ̀ kó gbọ́ èsì ìdáhùn ẹ. Arábìnrin mi ò ní ṣe ó tí ì sí ni. Please, let me open the door for these people. Oya, Bíbélì wo ló sọ̀rọ̀ ìdámẹ́wàá rẹ̀? Bámi sáré sọ. Ṣé o sì mọ sórí? Number what? 18. Guess what? Kí ló tó hàn wọlé? Kí ló sọ̀rọ̀ tó hàn wọlé? Ẹ wọlé. Kí ló tó hàn wọlé? Ẹ wọlé. Tẹ bá ní ìdọ̀tí sára ẹ kó wọlé. Ẹ fi yílẹ̀. Tí mo ti kó parí. Ayé asán àti múlẹ̀ mọ́fù wọ́n wọlé. Sí àkànfáyìn bó ti kú okú dànù. Wà á ti sí ẹsẹ̀ gbé. Jókòó. Lẹ́yìn náà gbẹ́kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá wọn kẹ́ fara yí ìrọ̀fọ̀ ẹ wọlé. Ẹ ṣe bó bá ṣe wù yín. Ẹ forí gúnlẹ̀. Ẹ ń gbọ́ mi. Ẹni tó béèrè question gbọ́ ìdáhùn ẹ o. Wàá lè mọ ẹni tó fẹ́ máa fún ní ìdámẹ́wàá.
mo máa lọ ka ti Quran nísìnyí o padà sínú ìwé Númérì 18 mo ń bọ̀ ní Psalm 119 yẹn ò tá ń kà lọ o. When you ask question, I will answer you inside Bible, not me. Wàá lè mọ orí àwọn èèyàn tó fẹ́ máa fún ní ìdá mẹ́wàá ń sìn. Jẹ́ ká kọ́kọ́ dáhùn, jẹ́ ká kọ́kọ́ ka ọyọ kan, jẹ́ ká kọ́kọ́ ka ẹyọ kan ná. No, jẹ́ kí n lọ sí ibi tí ọ̀rọ̀ yẹn wà gangan. Númérì 18 what? ìwọ tó bá fún pásítọ̀ ẹ ní ìdá mẹ́wàá ayé ẹ máa bàjẹ́ látàyè lọ́dọ̀run àfi tí pásítọ̀ yẹn bá jẹ́ tálákà ó tán o ò lè fún ní ìdá mẹ́wàá gan tó bá jẹ́ tálákà ó ní ibi tóun ti máa gba ìdá mẹ́wàá tiẹ̀ òun ló fẹ́ gbọ́ yìí 18 verse 20. Verse 20. Number. You that is here English, go and open number 18 verse 20 upward la fẹ́ máa kà bọ̀ nísàlẹ̀. Tìwọ́ tó bá jẹ́ Yorùbá lọ sí ìwé Númérì orí 18 ẹsẹ̀ 20 sísàlẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀. Olúwa sì sọ fún Áárónì pé ìwọ kì yóò ní ìní nínú ilẹ̀ wọn. O ní ìní kankan. Àwọn Áárónì lónìí ni àwọn prophet, àwọn olórí ìjọ, àwọn imam, àwọn àfáà. Olúwa sọ wípé o ní ìní kankan nínú ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì o ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ ni ìwọ kì yóò ní ìpín láàrin wọn o ní ìpín kankan bẹ̀ máa gbọ́ o èmi ní ìpín rẹ Ọlọ́run wọn máa pèsè àwọn tó wọn máa bùkún fún ẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ti lọ ń pèsè gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe pè mí láti London wípé alàgbà ilé yìí yẹn ilé tí ẹ kọ́ yẹn a fẹ́ dáhùn sí tọlọ́run Ọlọ́run ní ìpín tiwa ẹ máa wòran o àti ìní rẹ láàrin àwọn ọmọ Ísírẹ́lì máa wò ó sì kíyèsí I'm 21 now sì kíyèsí. ẹ ti rí gítò tí wọ́n ṣe obìnrin yẹn ní ohùn hello yes ta ni yẹn ẹ máa bọ̀ nísàlẹ̀ Prince tàbí kílẹ̀ pé. Tajọ́ sọ̀rọ̀ látàná. Tẹ bá dìde Folú sọ fún àwọn ọlọ́kadà wípé ilé kan tó fẹ́ kú bàbá àgbà lẹ́ ń lọ. Folú. Ẹ máa bọ̀ nísàlẹ̀ ẹ máa drive bọ̀ nísàlẹ̀ ṣèbí mọ́tò lẹ gbé. Ẹ máa kọjá Dangote síwájú ẹ máa drive bọ̀ nísàlẹ̀ straight tẹ bá dìde ìsàlẹ̀ tẹ bá dìde Folú ẹ máa béèrè pé Folú lẹ lọ tẹ bá dìde Folú ẹ sọ fún àwọn ọlọ́kadà tó wà níbẹ̀ pé ilé kan tó fẹ́ kú bàbá àgbà lẹ́ lọ wọ́n máa mú yín wá sọ́dọ̀ mi. Ìwọ tó béèrè question ṣé o ti open Bible ẹ mo ti wà ní verse 21 kíyèsí èmi ti fi gbogbo ìdá mẹ́wàá ní Ísírẹ́lì fún àwọn ọmọ Léfì ní ìní. Who is Ilefi? Go and Google it. Ọ̀sà Kerubus jẹ́ ká kó gbogbo ẹ̀ papọ̀ àwọn tó ń tún ilé Ọlọ́run ṣe that is Ilefi àwọn yẹn wọn kì í kú oníṣọ́ọ̀ṣì àwọn ló máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì láàárọ̀ tó máa ṣẹ̀sìn aago méjì wọ́n máa ṣẹ̀sìn aago márùn àárọ̀ wọ́n á gbàdúrà aago mẹ́sàn-án wọ́n máa gbàdúrà aago mẹ́ta wọ́n máa gbàdúrà aago mẹ́fà wọn kì í lọ bí kankan àwọn ló ní ìdá mẹ́wàá lára wọn ni tálákà wà lára wọn ni àwọn opó wà lára wọn ni àwọn ọmọ aláìní bàbá wà ṣùgbọ́n lónìí àwọn pásítọ̀ yìí máa gba ìdá mẹ́wàá wọ́n máa lọ fi ra mara jíìpù mọ̀ ń bọ̀ o pásítọ̀ náà ní nínú owó yẹn o ẹ gbọ́ bí owó ṣe máa dé ọwọ́ pásítọ̀ ẹ farabalẹ̀ ká máa kà á lọ o ìlànà Ọlọ́run tọ́ bọ́tú wọn ò lè tẹ̀lé torí olè ni wọ́n ìdí tí mo fi ń ṣèpè sí Adébóyè nìyẹn àti Oyèdépò àti Ọ̀yákìlómẹ̀ wọn ò ní kálẹ̀ fún yín láyé àwọn òsínwé pásítọ̀ sì kíyèsí èmi ti fi gbogbo ìdá mẹ́wàá ní Ísírẹ́lì fún àwọn ọmọ Léfì ní ìní nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ 22 àwọn ọmọ Ísírẹ́lì kò sì gbọdọ̀ súnmọ́ àgọ́ àjọ kí ó má bàa ru ẹ̀ṣẹ̀ kí wọ́n má bàa kú 23 ṣùgbọ́n àwọn ọmọ Léfì ní kí a máa ṣe iṣẹ́ ìsìn àgọ́ àjọ àwọn ni yóò sì máa ru ẹ̀ṣẹ̀ wọn ìlànà láéláé
kìí ṣe ìlànà Old Testament, ìlànà láéláé ni ní ìran yín, authority ni. Àti láàrin àwọn ọmọ Ísírẹ́lì wọn kò gbọdọ̀ ní ilẹ̀ ìní, nítorí ìdámẹ́wàá àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n mú wá ní ẹbọ ìgbésókè fún Olúwa ni mo ti fi fún àwọn ọmọ Léfì láti ní. Ó di ẹ̀kejì, Ọlọ́run tún púfù ẹlẹ́ẹ̀kejì. Nítorí náà ni mo ṣe wí fún wọn pé wọn kò gbọdọ̀ ní ilẹ̀ ìní láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Léfì kí o sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá gba ìdámẹ́wàá tí mo ti fi fún yín ní ilẹ̀ ìní yín lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, nígbà náà ni kí ẹ̀yin kí ó mú ẹbọ ìgbésókè nínú rẹ̀ wá fún Olúwa. Ìdámẹ́wàá nínú ìdámẹ́wàá náà. Nígbà tí àwọn ọmọ Léfì bá gba ìdámẹ́wàá tán, wọ́n á pín sí ọ̀nà mẹ́wàá. A ó sì kó ẹbọ ìgbésókè yín sí yín, bí ẹni pé ọkà láti ilé ìpakà wá àti bí ọtí láti ibi ìfúntí wá. Báyìí ni ẹ̀yin pẹ̀lú yóò sì mú ẹbọ ìgbésókè wá fún Olúwa nínú gbogbo ìdámẹ́wàá yín, kí ẹ sì gbà á lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ̀yin kí ó sì mú ẹbọ ìgbésókè Olúwa nì rẹ̀ tọ̀ Áárónì àlùfáà wá. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì bá gba ìdámẹ́wàá, àwọn ọmọ Léfì nígbà tó bá gba ìdámẹ́wàá, wọ́n á dá sí ọ̀nà mẹ́wàá. Apá kan ẹ̀ wọ́n máa fún Áárónì, èyí tí ṣe àwọn wòlíì lónìí, èyí tí ṣe àwọn pásítọ̀, èyí tí ṣe àwọn imam. Ṣùgbọ́n lónìí owó ìdámẹ́wàá pásítọ̀ gbọ́dọ̀ rí, kò gbọ́dọ̀ dí ọwọ́ pásítọ̀ rárá tọ́. Àwọn ọmọ Léfì ló máa gbà á sọ́wọ́, tó máa dá sí ọ̀nà mẹ́wàá, tó máa kó apá kan fún pásítọ̀. Ṣùgbọ́n gbogbo owó ìdámẹ́wàá lónìí òun làwọn pásítọ̀ yìí fi ra jet, tó fi ra mọ́tò, tí òun àti àwọn ìyàwó wọn tó fi ń jẹun, wọ́n máa wú kú ni. Ẹ̀wá ní kó má ṣàìsàn. Ọmọ Adébóyè tó kú níjọ́ mẹ́ta, ẹ̀wá ní kó má kú. Ìgbà tó yẹ pé owó ìdámẹ́wàá gbogbo redeem ló fi rán ọmọ ẹ̀ ní school. Ẹ̀wá sọ pé kó jèrè ọmọ nígbà tó tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Irú wọn kì í jèrè ọmọ. Níbo ló ti fẹ́ jèrè ọmọ? Ìgbà tó fi owó ìdámẹ́wàá tó jẹ́ ìlàágùn àwọn onílàágùn tó fi rán ọmọ ẹ̀ ní school, tó fi lọ ra sójà fáwọn ọmọ ẹ̀ kó má sì kí ọmọ ẹ̀ kiri, tí ó gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run, ó wá ní kí wọ́n má kú dànù kọ́ má nẹ̀. Púọ́ ìwọ tó béèrè question, answer ẹ nìyẹn. Bíbélì mo ti fi dá ẹ lóhùn, jẹ́ kí tí lọ dá ẹ lóhùn nínú àlùkùránì kó lè mọ̀ pé eléyìí náà bí ṣeré eléyìí ya wèrè gidi lèmi omi ò bá dùn o. Mo ya wèrè sí Ọlọ́run lọ́rùn ni, ọ̀run ńlá ọpọlọ mi tó kó Bíbélì, tó kó Kùránì, tó kó odù Ifá síbẹ̀ ni mi ò rẹ́ èèyàn o. Gbogbo orí mi ọ̀rọ̀ ni o. Jẹ́ ká tún padà sínú àlùkùránì kó lè mọ nǹkan tí mo ṣe. Àlùkùránì wo ló sọ bẹ́ẹ̀? Ìyá tó ń ṣe kan, àlùkùránì wo ló sọ bẹ́ẹ̀? Ìyá Ábígẹ́lì kó lówó ní àwọn ògbọ́rọ̀ ni. Àlùkùránì wo ló sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá? Gbogbo ẹ̀ ni mo ti kọ́ ẹ. Kí ó tán, èyí máa lé ẹkọ onúlé kò ní dọ̀la. Ẹ ní sùúrù kí lọ wá fún yín, báwo ló ṣe máa mọ̀? Nǹkan tí mo kọ́ ẹ lójoojúmọ́ wò má sórí. Mo máa lé ẹkọ onúlé, mo ti sọ pé mo ní ìdí obìnrin mi ìṣe. Èmi ló ráyè. Mi ò kàwé, tí àwọn ìbádẹ́ ti kàwé, mo ti kàwé nìyẹn. Mo ti fún ẹ ní gbogbo àwọn kí yẹn wípé mo lè gbàgbé, tí bá ti ń ṣiṣẹ́ mi lọ kó máa rán mi létí, olóhùn ò má sórí, wàá wá jáde. Quran 960. O ní ma ìgbà tó gbọ́ pé ó fẹ́ lé ẹ sí orí ọ̀pẹ wa ni. Quran kí ni? Wọ́n bí ẹrí wa sọ. Ẹni tó béèrè question eléyìí tí mo fara sí díẹ̀ ni o. Quran 9, Al-Quran 9. Al-Quran 30-38. Méjì mo fara sí díẹ̀ kàbẹ́yọ̀ kan. Gbé mi. 30-38, 960. Níbo ni? Al-Quran 9 verse 60. Jẹ́ ká lọ gbọ́ ẹni tó ní sakat. Bóyá àfáà ẹ ló ní wàá mọ̀ lẹ́nìí. Wọn ò ní ká fún ẹ àwọn olè àfáà, wọn ò ní ká. Èmi máa tú àṣírí gbogbo. Òtítọ́ ọ̀rọ̀ lèmi wá sọ níbí. Má fún mi lówó mi nídòwú ẹ. Tó bá lè fẹ́ fún mi kó fún mi. Tó bá fún mi lówó, tó bá gbéraga pẹ̀lú mi máa bẹ́ẹ̀ pè fún ẹ àtiwà tó wú ẹ. Ṣùgbọ́n tó bá fún mi lówó, tó bá rẹra ẹ sílẹ̀ máa ṣàdúrà fún ẹ. Ó fún mi, ò fún mi. Àwọn tó máa fún mi máa fún mi. Àwọn kan ti fún mi láàárọ̀ yìí.
mi ò gbowó fún wọn. Tẹ́ bá fẹ́ gbowó ẹ gbowó tó mọ́, ẹ má gbowó jìbìtì. Ẹ jẹ́ ká gbọ́ ẹni tó ní ìdámẹ́, ẹ jẹ́ ká gbọ́ ẹni tó ní zakat. Al-Quran chapter 9. Mo ní kó lọ ra Al-Quran, ẹ ranjú mọ́ mi. Ẹ lọ ra Al-Quran Yorùbá. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa jẹ́ stranger fún yín. Ọmọ Ọlọ́run ní gbogbo wa, kì í ṣe àwọn àfáà nìkan náà sọ pé kó máa ka Quran. Al-Quran chapter 9. Kò ní lè kó ní wájú mi tó bí sí wọ́n rán ẹ wá ní ìwà jẹ́ yìí ò fẹ́ fòwọ́ nù kíní èmèrè. Al-Quran chapter 9 verse 60. Tí another question bá tó wà ẹ kọ́ sí o, gbogbo orí mi ọ̀rọ̀ ni o, bíbélì máa ti dá lóhùn àti Al-Quran ni o, mi ò ní dá lóhùn lọ́pọlọ mi o. Verse 66 ẹ máa gbọ́ o, ẹ̀yin àfáà, ẹ̀yin lèmọ́mù, ẹ̀yin lèmọ́mù olírọ́rọ́ dáradára, ẹ̀yin ọmọ kéwú, ẹ̀yin ọmọ jàmá, ẹ gbọ́ ọ̀kan tí Al-Quran ní sọ, ẹni tó ní zakat kẹ́ gbọ́. Al-Quran chapter 9 verse 66. Ọrẹ zakat wà fún àwọn tálákà àti àwọn aláìní àti àwọn tí ń ṣiṣẹ́ rẹ̀ irú àwọn tó máa ń pe irun láàárọ̀ yẹn lè fún wọn tó máa lọ ń jí pé Allahu Akbar ẹ lè lọ máa fún àwọn yẹn, àwọn tí ò kì í sùn yẹn tó máa pe irun àárọ̀ tó máa pe tọ̀sán tó máa pe talẹ́ lè fún àwọn yẹn, àwọn tí ń ṣiṣẹ́ rẹ̀ àti àwọn tí ọkàn wọn fẹ́ gba Islam. Bóyá wo rí ẹni yìí wípé ó fẹ́ sin Ọlọ́run but kò ságbára fún ẹ mọ̀ pé ẹlòmíì tí ò bá lówó lọ́wọ́ àti kó sin Ọlọ́run ó máa ní agbára, bóyá àti kó máa wá sí mọ́ọ̀sì márùn-ún ó máa fẹ́ lágbára. tó dáwọn pé wọ́n tún bẹ̀rẹ̀ sẹ́rí wọ́n tún bẹ̀rẹ̀ sí pé wọ́n hàn pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́ o, ó dìgbà tó bá bẹ́ pè fún wọn kórè wọn tún pé. Àwọn tó bá fẹ́ gba Islam, ẹni tó bá fẹ́ máa ṣe ẹ̀sìn tó jẹ́ wípé ẹ mọ̀ ẹgbẹ́ ẹni yóò olùfọkànsìn Ọlọ́run ni, ẹni tó tẹríba tó juwọ́ jíṣẹ́ fún Ọlọ́run ni, ṣùgbọ́n kún díẹ̀ káàtó fún o lè fún ní ìdámẹ́wàá. Àti fún ìràpadà àwọn ẹrú ẹni tó bá rà lẹ́rú ní ayé ìgbà yẹn wo lè fi ìdámẹ́wàá wo lè fi rà padà. Àti àwọn tí ó jẹ gbèsè, ẹni tó lọ yáwó lápò ládùúgbò ẹ tó bá ti rí pé yẹ̀yẹ́ táwọn èèyàn fi ń ṣe pọ̀ jù bá san ó ti san ìdámẹ́wàá ó ti san zakat. Àti sí ojú ọ̀nà tí Ọlọ́run irúfẹ́ bá ṣe ń kọ́ ilé ṣọ́ọ̀ṣì yìí bá ṣe ń kọ́lé lọ yìí wo lè sẹ́ǹdì owó kí iṣẹ́ Ọlọ́run máa fi tẹ̀síwájú. Tó bá rí ṣọ́ọ̀ṣì tó ń kọ́ ládùúgbò ẹ kàbí ilé Ọlọ́run tó ń kọ́ ládùúgbò ẹ tó mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run náà sọ níbẹ̀, kì í ṣe tó fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì fi ṣe bísínẹ́sì o, tó mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ló sọ níbẹ̀, lọ síbẹ̀ kó ra símẹ́ǹtì fún wọn, ra bẹ́sítọ̀sì fún wọn, ó ti san ìdámẹ́wàá ó ti san zakat. Àti ọmọ ojú ọ̀nà, àwọn ọmọ tó jẹ́ wípé àwọn ọmọ abẹ́ bíríìjì yẹn fún wọn lówó. Màmá o tẹ̀mí mọ́lẹ̀ kí kọjá ìyáláyà kí ló hàpùn eruku jájà, fún wọn ní 1000 ó ti san ìdámẹ́wàá ó ti san zakat. Ọmọ ojú ọ̀nà kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlọ́run ò gbàgbé anybody, Ọlọ́run láìkì tálákà gan. Ọ̀ranyàn ni láti ọ̀dọ̀ Ọlọ́run ni olùmọ̀ àti ọlọ́gbọ́n, whether you like it or not you must do it. Wọn ò dárúkọ àfáà níbẹ̀, wọn ò dárúkọ ìmáàmù. Tó bá ń wẹ̀ kó ta ìmáàmù lọ́rẹ ta lọ́rẹ ọ̀tọ̀ nìyẹn. Ìmọ̀ fẹ́ san zakat, ó fẹ́ san ìdámẹ́wàá tí àwọn tálákà ni. Ṣé question yín ṣé mo ti dáhùn question yẹn kàbí mi ti dáhùn ẹ̀? Ìyá tó béèrè question ìyá Fúnmiláyọ̀ Ìdòwú, that is your answered. Any question again? Ká padà sínú Bíbélì wa tá ń kà lọ. That is your answered.
mi ò kí ń dá èèyàn lóhùn láti ọpọlọ. Nǹkan tí mo bá kà ni mo máa ń sọ. Nǹkan tí mi bá kà mi ò kí ń ba ènìyàn jẹ́ pé torí pé káwọn èèyàn lè like mi kí n máa ba ẹnìkan jẹ́ no. Tẹ́nìyẹn bá ṣe nǹkan tó wé against Ọlọ́run máa sọ̀rọ̀ sẹ́nìyẹn. Nǹkan tí Aláàfin Ọ̀yọ́ ṣe yẹn ló fà tí mo fi sọ̀rọ̀ sí tó lọ lo ògo àwọn ìyàwó ẹ̀ torí pé ó fẹ́ lé 100 years láyé. Tí ó bá kú kí Aláàfin Ọ̀yọ́ àwọn obìnrin máa rí dáradára àti wípé orí àga tó jókòó sí yẹn kò ṣe gẹ́gẹ́ bí ẹni tó wà lórí àga yẹn kò lo epo ọba ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Ó lo wrong. Ìdí tí mo fi sọ̀rọ̀ sí nìyẹn. Èmi ò wojú anybody bóun ẹ kó jẹ́ sójà tó bá kọjá yẹ níwájú Ọlọ́run á sọ̀rọ̀ sí ẹ kò sí nǹkan tó máa ṣe. Don't be silly. Ẹ tó bá tún ní ìbéèrè míì kó tún béèrè. Sóti tán ẹ jẹ́ ká padà sínú ìwé Sáàmù wa tá ń kà lọ. Somebody shout hallelujah. Hallelujah. Psalm 19 tá ń kà lọ níbo la kà dé wọ́n ti gbàgbé. Ìwọ tó bá mọ bí tá a kà dé kọ síbí. Psalm 119 tá ń kà lọ ìwọ tó bá mọ verse tí a wà tí a kà dé kọ síbí. Ìwọ tó bá lọ san ìdá mẹ́wàá fún pásítọ̀ àbí àfáà àbí olúwo ayé ẹ̀ máa bàjẹ́ látàyè lọ́dọ́rùn. Ìwọ tó bá lọ san ìdá mẹ́wàá fún àfáà àbí o lọ sọ sàkáàtì fún àfáà kan ayé ẹ̀ máa bàjẹ́ látàyè lọ́dọ́rùn. O máa rò pé bí ayé ló ń ṣe ẹni. O lè ta lọ́rẹ o ìtọrẹ àánú ó yàtọ̀ sí sàkáàtì. Sàkáàtì whether you like it or not oṣooṣù ló máa fi máa san tó bá ti ń ṣiṣẹ́. Ẹni tó bá níṣẹ́ kò kì í san sàkáàtì. Ẹ tó bá níṣẹ́ lọ́wọ́ ló máa ń san. Ẹ tó bá níṣẹ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ san. Torí ara àwọn tálákà ìwọ tó níṣẹ́ lọ́wọ́ máa gbà nínú ẹ o gbọ́dọ̀ gbà nínú sakat tó ń kó wá sí mosque. O gbọ́dọ̀ gbà nínú sakat tó kó wá sí church. Ẹ tó bá níṣẹ́ lọ́wọ́ kò kì í sọ sakat. Ẹ tó bá níṣẹ́ lọ́wọ́ ló máa ń san. Ẹ tó bá níṣẹ́ lọ́wọ́ tó bá san wọ́n á sàkí ẹ̀. Tí wọ́n bá sàkí ẹ owó ẹ̀ àìsàn ló máa fi máa wò. O gbọ́dọ̀ ta àwọn tálákà lọ́rẹ. O gbọ́dọ̀ ná owó ẹ sí ojú ọ̀nà Ọlọ́run. Tó bá gbọ́ pé wọ́n ṣe iṣẹ́ Ọlọ́run o gbọ́dọ̀ dá sí. Tí o bá dá sí wà á ní problem níbi iṣẹ́ ẹ̀. Tó bá ké gbọ́ Ọlọ́run kò ní dá ẹ lóhùn. Ibi tí Malak yẹn ti sọ̀rọ̀ nìyẹn jẹ́ kí n lọ kà fún yín. Malak eléyìí tí àwọn pásítọ̀ yẹn fi ń dẹ́rù bà yín nìyẹn káwọn ò sí wín. Ibi gidi wọn ò ní kà fún yín. Malak yẹn náà fi ń dẹ́rù bà yín. Ó dà pé Malak orí kẹta kọ́ ni. Ìyá Abigail Malak orí kẹta kọ́ ni. Mú gbogbo ìdá mẹ́wàá yín wá. Orí kẹta ẹsẹ̀ kélo. Ègún ẹni tó bá san sakat ẹni tó bá san ìdá mẹ́wàá ẹni tó bá rúbọ ẹbọ tá ń sọ ni wípé ẹbọ náà tàwọn tálákà ni kì í ṣe torí ìdá mẹ́ta rúbọ sọ̀dá mẹ́wàá sọ sakat èdè kan náà ni. Àwọn babaláwo lórí burúkú tó wá lẹ́yìn yín ló lọ ń gbé ẹbọ lọ sórí ìta mẹ́ta. Ẹbọ tó yẹ kó àwọn ènìyàn jẹ kí ni wọ́n dùn kọ́kọ́ wọn súre wọ́n lọ gbé fún igi káwọn ò sínwín. Ibi tọ́lọ́ ti fi èpè sí lélẹ́yẹ tó bá san á ní problem. Malak 3 verse 10 nǹkan táwọn pásítọ̀ yẹn fi dẹ́rù bà yín lélẹ́yìí ṣùgbọ́n wọ́n sọ àwọn tó ní fún yín. Ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà nínú ilé mi. Àwọn pásítọ̀ yín ẹ ò béèrè lọ́wọ́ pé táná sọ pé kó mú ìdá mẹ́wàá wá fún oúnjẹ tó sọ pé kó wà nínú ilé ṣé fún pásítọ̀ nìkan àti ìyàwó ẹ̀ ni. Àwọn olè àwọn pásítọ̀ rádaràda àwọn àfáà rédèrèdè àwọn olúwawo játijàti wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fáwọn ènìyàn wọ́n lọ ń tàn wọ́n. Ẹ sì fi èyí dán mi wò nísìnyí bí èmi kì yóò bá sí fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè tó láti gbà á. Ìwọ tó bá sọ̀dá mẹ́wàá àgbàná ni fún àgbàná. Tó bá tọ́jú àwọn tálákà tó bá fún wọn lówó. Ìwọ tó bá san sakat tó bá fún àwọn tálákà ní sakat yẹn àgbàná ló ń gbà sára yẹn wà á ní problem wà á ní stroke ojú afọ́ wà á ṣàìsàn wọ́n máa rò pé ayé ló ń ṣe ẹni. Láti sin lọ́dọ́ bá ti ń gbọ́ mi àwọn tálákà àdúgbò ẹ lọ́ máa fún wọn ní sàkáàtì ẹ lọ́ máa fún wọn ní ìdá mẹ́wàá. Ènìyàn Ọlọ́run tó bá rí pé ó jẹ́ tálákà tá lọ́rẹ
tó bá jẹ́ kìrìsìtẹ́nì ta babaláwo lọ́rẹ tó bá mọ̀ pé nìyí èèyàn Ọlọ́run ni gbígbó sòtítọ́. Tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé tó bá rí pásítọ̀ tó bá sòtítọ́ ta lọ́rẹ. Tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá rí mùsùlùmí àfáà tó ń sòtítọ́ ta lọ́rẹ. Tó bá rí mùsùlùmí tó jẹ́ tálákà sọ̀dá mẹ́wàá ẹ fún. Anybody ló lè sọ̀dá mẹ́wàá fún. Anybody tó bá láti jẹ́ èèyàn wo lè sọ̀dá mẹ́wàá gan fún ajá bébí bá pa fún lóúnjẹ. Téèyàn bá láti jẹ́ ènìyàn anybody ló lè sọ̀dá mẹ́wàá fún. Wo lè sọ̀dá mẹ́wàá fún wèrè nípa kíkó aṣọ fún. Kì í ṣe dandan kó jẹ́ owó nìkan nǹkan tó rọ̀ mọ́ ìdá mẹ́wàá pọ̀. Èmi aṣọ èmi owó èmi iṣu èmi nǹkan èmi ilé kò sí nǹkan téèyàn lè fi sọ̀dá mẹ́wàá. Èmi ò sì bá ajẹnirun wí nítorí yín nítorí òun kì yóò sì ru èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò sì rẹ̀ dànù ní Olúwa àwọn ọmọ ogun wí. Gbogbo orílẹ̀-èdè ni yóò sì pè yín ní alábùkún fún nítorí ẹ̀yin ò jẹ́ ilẹ̀ tí ó wuni ní Olúwa àwọn ọmọ ogun wí. Ṣùgbọ́n tí o bá san ìdá mẹ́wàá wàá kàn rí wípé iṣẹ́ ò ní lọ síwájú. Tó bá lọ san ìdá mẹ́wàá fún pásítọ̀ wàá rí wípé iṣẹ́ ẹ kò ní improvement torí ibi tọ́lọ̀ sọ pé kó san ìdá mẹ́wàá fún síkọ́ ló ń san sí. Ọ̀rọ̀ tí mo bá sọ lónìí fi sí ọgbọ́n fi sí òye kó wá wo kó tó máa ṣẹlẹ̀ sí ẹ láàrin 3 months kó wá wo kó tó máa ṣẹlẹ̀ sí business ẹ láàrin 3 months gbogbo nǹkan tó ń lé tí ò tú ẹ lọ́wọ́ yẹn kó wá wo kó tó máa ṣẹlẹ̀. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run by King Solomon for all nations. Eléyìí ò kì í ṣe òtítọ́ bùkẹ̀bùkẹ̀. Eléyìí kì í ṣe òtítọ́ ká máa ba ara wa jẹ́. Kò sí ilé tó kàn mí kan láti máa ba pásítọ̀ jẹ́. Nǹkan tí àwọn pásítọ̀ ṣe tí ò dánimọ̀ kà fún yín tí wọ́n fi ń sọ̀rọ̀ sí wọn pé òsínwín ni wọ́n kì í ṣe èèyàn Ọlọ́run. Ó yẹ kí wọ́n lè bá yín sọ òtítọ́ ọ̀rọ̀. Ìdí nìyẹn tẹ́lómi máa fi san ìdá mẹ́wàá tí ọmọ ẹ máa tó kú. Torí pé ó lọ san ìdá mẹ́wàá yẹn sí òdì. Ìdí nìyẹn tẹ́lómi máa fi san ìdá mẹ́wàá tí o lè máa rọ̀bù ṣọ́ọ̀bù ẹ̀ torí pé ó lọ san ìdá mẹ́wàá sí wrong place. Ìdí nìyẹn tẹ́lómi máa fi yan sakat at the end of the day tí ọmọ ẹ máa ní stroke àti máa gbé yẹn kiri torí ó ti lọ yan sakat sódì. Ẹ mọ̀ pé àwọn pásítọ̀ yín àtàwọn afá yín àtàwọn olúwa wọn ti pa yín sáyé. Ìjọ ọ̀sẹ̀ ti gbọ́rú ìwàásù yín mọ́ ṣé ti gbọ́rú àtijọ́ ti délé ayé àtijọ́ tí wọ́n ti délé ayé bó ṣe dàgbà tó yìí ìwàásù tó ń gbọ́ ìwọ ti gbọ́rú ẹ̀rí. Ìmọ̀lẹ̀ ti dé kókòkò parada wọn ò ní gbé pó ẹ ti mọ̀ pé ká ní pé irọ́ ni wọ́n pa láti yọ gbogbo wọ́n máa ti máa wá wọ́n máa ti máa kóòtù báyìí oríṣiríṣi according to what kíní kan says wórí wọn o ò lè rí wọn ní comment torí wọ́n mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ wọ́n mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti lù wọ́n. Àwọn tí ẹ rí i pé wọ́n comment rádaràda yẹn àwọn ọmọọṣẹ́ Tinubu làwọn yẹn àwọn ọmọọṣẹ́ Olúọmọ tèké mo ti ṣépè fún wọn mo ti lọ kàn wọ́n láràn. Ṣé orí pásítọ̀ kan kàbí àfáà kan tó sọ̀rọ̀ sí mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ orí wọ́n mọ̀ pé òtítọ́ ni mo sọ àwọn náà mọ̀ òtítọ́ wọn ò fẹ́ máa sọ ni tí wọ́n gbogbo ìgbàgbọ́ wọn ni wípé tó bá ń sọ wọn ò ní lówó ọ̀rọ̀ náà kẹ̀ ò rí bẹ́ẹ̀ máa sọ òtítọ́ ibi tó bá máa dé ló máa dé ibi tó ò ní dé ò lè débẹ̀ tí tó bá kánjú lówó wàá kánjú kú tí o bá kánjú kú wàá kánjú ṣàìsàn tí o bá kánjú ṣàìsàn ọmọ ẹ wàá kánjú sunkún ọmọ. Ṣùgbọ́n tó bá sọ òtítọ́ ọkàn á balẹ̀ wàá ní àlàáfíà tí ikú bá dé inú ẹ máa dùn wípé yes oníbìkan tó ń lọ èyí tí ṣe ìjọba Ọlọ́run. Wàlẹ́ ayé mọ́yàn kàkàkàkà ẹ̀ sọ òtítọ́ ìgbà tó bá sọ òtítọ́ báwo ló ṣe fẹ́ lálàáfíà báwo nínú ẹ ṣe fẹ́ dùn. Ẹni tó bá ṣèbí mo ti sọ fún yín this is truth. This is lie. Tó bá kọ́ bẹ̀rẹ̀ sí jẹ ewúro ó máa korò ṣùgbọ́n ìgbẹ̀yìn ewúro máa ṣe kí ni á dùn. Tó bá bẹ̀rẹ̀ sí jẹ ṣúgà jẹ̀díjẹ̀dá bá ayé ẹ̀ jẹ́ akọ̀jẹ̀dí wàá fẹ́ kú. Irọ́ nìyẹn. Ìdí nìyẹn tí àwọn àgbà kan fi sọ wípé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá tó máa fi sílẹ̀.
ó dá mi lójú pé tí Adébóyè àti Pastor Chris àti Ọ̀yá Kìlómẹ̀ tó bá gbọ́ ẹ̀kọ́ mi wọn ò ní lè sọ pọ́ tí wọ́n mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni mo ń sọ. èdè tó bá fẹ́ yí padà nínú wọn kò ní lè sọ̀rọ̀ sí mi wọ́n máa tọrọ ìdájì ni pé Olúwa dáríjì mi kò yé mi. iye kan tó fà tó fi yé mi lélẹ́yìí padà sínú ìwé Psalm 119 ẹ̀kan nìyẹn kó wá gbọ́ èdìdì tó fi yé mi jù wọ́n lọ kó wá gbọ́ èdìdì ẹ̀ torí nílé ayé tí a wà ẹ́ ti dáàdì mi náà jẹ́ wọ́n dẹ̀ kàwé jù mí lọ bọ̀tọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò yé wọn ìdí tó fi yé mi jù wọ́n lọ jẹ́ kí n kà fún ẹ. Psalm 119 verse 97 to 100. Kí ló dé? Kí ló ń sọ fọwọ́ sọ báyìí? ìdí tó fi yé mi ju Adébóyè àti Ọ̀yá Kìlómẹ̀ lọ kí o gbọ́. Psalm 119 verse 97 to 100 gbọ́ o. èmi ti fẹ́ òfin rẹ tó mo máa láìkì òfin Ọlọ́run o. ìsàrò mi ni ní ọjọ́ gbogbo. I think about the word of God every day. I don't think anything. I don't think about wife. I don't think about son. I think about the word of God. Tó bá ń think about ọ̀rọ̀ Ọlọ́run gbogbo bùkátà ẹ pátá Ọlọ́run ló máa bá ẹ gbé. Tó bá ń think about bùkátà ẹ Ọlọ́run sún sẹ́yìn àníkódá nìkan máa gbé nǹkan ẹ. Tó bá gbé ìṣòro ayé ẹ ga ju Ọlọ́run lọ Ọlọ́run sún sẹ́yìn àníkódá nìkan máa tán. Tó bá gbé Ọlọ́run ga ju ìṣòro ẹ lọ Ọlọ́run á dúró tọ́ pé ọmọ ìṣòro ẹ máa sọ di pẹ̀tẹ́lẹ̀ bọ́ọ̀lọ́run ṣe máa ń ṣe sẹ́yìn nìyẹn. ìdí tí mo fẹ́ gbọ́n jù wọ́n lọ gangan ní 98 nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ nítorí tí o wà pẹ̀lú mi láéláé 99 èmi ní iyè nínú ju gbogbo olùkọ́ mi lọ nítorí pé ẹ̀rí rẹ ni àṣàrò mi 100 òye yé mi ju àwọn àgbà lọ nítorí pé mo pa ẹ̀kọ́ rẹ mọ́ kábíyèsí Elédùmarè. If you don't follow the instruction of God, you are jobless. Nǹkan tí àwọn pastor wá fi ní problem wọ́n believe wípé tí èkó bá ti jẹ́ general overseer òun ló mọ gbogbo nǹkan Israel àìmọye general overseer tó jẹ́ pé ọpọlọ empty ni irúfẹ́ àwọn Adébóyè irúfẹ́ àwọn Ọ̀yá Kìlómẹ̀ yẹn ọpọlọ wọn empty wọ́n kàn ń sọ òyìnbó rádaràda ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó lè sọ fún èèyàn pé ìdámẹ́wàá kìí ṣe tiwọn tọ́lọ́ ti àwọn tálákà ni. Àwọn ọmọ Léfì ló máa pín ìdámẹ́wàá fún pásítọ̀ àwọn ọ̀sà ṣọ́ọ̀ṣì ló máa fún pásítọ̀ ní ìdámẹ́wàá lẹ́yìn tí wọ́n bá ti gba gbogbo ìdámẹ́wàá yẹn ọmọ ìjọ wọ́n pín sí ọ̀nà mẹ́wàá wọ́n mú apá kan fún pásítọ̀ ṣùgbọ́n pásítọ̀ yín ṣe ló máa gba ìdámẹ́wàá tó máa lọ fi ra jẹ́ẹ̀tì ó máa gba ìdámẹ́wàá lọ́wọ́ yín tó máa fi lọ ra mọ́tò ó máa gba ìdámẹ́wàá lọ́wọ́ yín ó máa fi rán ọmọ ẹ̀ ní skul ẹ̀ wá ní kó má fojú sunkún ọmọ ó máa fojú sunkún ọmọ. wọ́n gba ìdámẹ́wàá wọ́n fẹ́ ní ọmọ ní yunifásitì tí ọmọ bá fẹ́ gba sàfitíkẹ́tì ọmọ yẹn máa kú tí ọmọ bá wá rí sẹ́ tó bá kún dé ẹ̀kọ́ máa jèrè ọmọ yẹn máa san kú torí pé owó tó fi brought àwọn ọmọ yẹn up owó ègún ni ìlàágùn àwọn tálákà ló fi brought wọn up. You are jajatical and jajaticality, you are dominabunati, you are domi nonsense of fèrèbù ewé tẹ́jì lọ́mọ àwa ní dictionary ò lè rí 100 years. òyìnbó àwọn tọ̀run nìyẹn kì í ṣe òyìnbó táyé kì í ṣe òyìnbó jákujàku tẹ́sọ láyé sí primary one mi ò lọ ṣùgbọ́n nǹkan tí mo ń sọ ìyá Adébóyè ò lè sọ wọn òbíire Oyèdèpọ̀ ò lè sọ Ọ̀yá Kìlómẹ̀ ò lè sọ gbogbo àwọn pásítọ̀ olórí burúkú tó wà ní ilẹ̀ Ìbò tó ń lọ fọ́ọ̀jì mérékù tó ń náà wọ́n ṣe mérékù wọn ò lè sọ pẹ̀lú orí burúkú ìwé tẹ́ lọ kà ní skul gbogbo nǹkan tí Bíbélì yẹn sọ òye yé mi ju àwọn àgbà lọ nítorí pé mo pa ẹ̀kọ́ rẹ mọ́ ẹ̀kọ́ ta ni ẹ̀kọ́ Ọlọ́run kì í ṣẹ̀kọ́ Adébóyè kì í ṣẹ̀kọ́ Ọ̀yá Kìlómẹ̀ according to what Pastor Adébóyè says. According to what Pastor Ọ̀yá Kìlómẹ̀ says, àwọn òsínwé pastor. According to what Bible says, mo fẹ́ máa gbọ́ kí ló kàn mí kan according to what Pastor Orímọládé says kí ló kàn mí kan Orímọládé what concern me about Orímọládé what concern me about Lene God send Lene anything that Lene said inside Bible I will follow it anything that Lene or Orímọládé said in his medulla oblongata I don't want to hear.
gbogbo nǹkan tí Jésù sọ fún wa nínú Bíbélì mo fẹ́ tẹ̀lé, nǹkan tí Jésù sọ nínú ọpọlọ ẹ̀mí ò fẹ́ gbọ́. Gbogbo nǹkan tí Muhammadu sọ fún wa nínú alukuran mo fẹ́ tẹ̀lé, gbogbo nǹkan tí Muhammadu sọ fún wa nínú ọpọlọ ẹ̀mí ò fẹ́ gbọ́. Gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà sọ fún wa nínú odù Ifá mo fẹ́ gbọ́, gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà sọ fún wa nínú ọpọlọ ẹ̀mí I don't want to hear. Ìwọ tí o bá ti gbà bẹ́ẹ̀ wá ṣìnà. Fúnra ẹ̀ka Bíbélì, fúnra ẹ̀ka odù Ifá, fúnra ẹ̀ka alukuran, ọ̀rọ̀ Ọlọ́run ayé ẹ. Omi yàn mí, omi gbádùn, omi ò pàrọ̀ o, omi yàn mí o, tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́, omi yàn mí o, iṣẹ́ Olúwa wà, omi yàn mí o, omi yàn mí o, omi gbádùn mọ́ mi jàre, omi yàn mí o, tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́, omi yàn mí o, iṣẹ́ Olúwa wà, omi yàn mí o, pátá gòkè Zion ni wọ́n ní káwọ́ wá fọ́dún mẹ́ta o, pàrànàrà pátá gòkè Zion ni wọ́n ní káwọ́ wá fọ́dún mẹ́ta ó yá gbèsè ọwọ́ wa yóò tèrè parapara bóyá tilẹ̀ lè ṣògo pàrànà má lọlé ọ̀rẹ́ o ọ̀rẹ́ bí Jésù kò sí láyé mọ́ má lọlé parapa ọ̀rẹ́ bí Jésù kò sí láyé mọ́. God is very great. When you near God, God will near you. When you like to learn about the word of God, God will teach you. But if you say that you are know nothing, that you don't know what you are doing, God will step back for you. Anytime you say that Adeboye is your God, God will release you to Adeboye to dupe you. If you say that Oyakilome is your God, God will release you to Oyakilome to dupe you. But anytime you accept God as a God, God will release Himself to bless you. God bless you. That is the key. Any question again? I want to go somewhere. Mo ti bá yín ṣeré, mo ti fún yín, kí ìtún fún yín lélẹ́yìí. I have tell you, this is life. This is truth. Ewúro, this is truth. This is life. Bó bá ṣe lè jẹ ewé ewúro tó, bẹ́ẹ̀ náà ni ẹnu ẹ máa ṣe padà dùn tó, ìgbẹ̀yìn ẹnu ẹ máa padà dùn. Bó bá ṣe lè jẹ ṣúgà tó, bó bá ṣe lè purọ́ tó, bẹ́ẹ̀ náà ni akọ̀jẹ̀dí máa ṣe pa ẹ́ tó. Tó bá ṣe lè jẹ ewúro tó, tó bá ṣe lè sọ òtítọ́ tó, bẹ́ẹ̀ náà ni ìgbẹ̀yìn ìgbésí ayé máa padà dùn tó. Clap for God. Bye for now. My name again is Adelano Adekunle Solomon, aka King Talofeku Baba Agba 1 before, but now aka King Solomon for all nations, whether you like it or not. I am King Solomon for all nations. Anywhere that human being is breathing, gbogbo ibikíbi tí èèyàn bá ti ń mí, I am their king, whether they like it or not. I was crowned by Prophet TB Joshua after he died. Bye for now.